bí o ṣe lè fi orógbó kí o ìtọ̀ ṣúgà tí o ní gbúrú ẹ̀ mọ́. Òun ni mo fẹ́ júwe fún ẹ yìí. Ṣùgbọ́n nǹkan tó fẹ́ júwe mo máa post ẹ sí YouTube. Ìwọ tó bá wá wọrí YouTube mi wá tí o wá gbọ́ bá ṣe ń lo orógbó yìí tàbí kí o ìtọ̀ ṣúgà tí o bá subscribe kò ní jẹ́ fún ẹ, kò ní ṣiṣẹ́ lára ẹ. Bó bá lò fún ènìyàn ọmọ gbòdì lára ènìyàn kò ní ṣiṣẹ́. Because o ya láìmọ̀re ẹ̀dá. Nǹkan ẹyọ kan tẹ́ lè fi ràn ẹ̀mí lọ́wọ́ ní pé kẹ́ subscribe. So bó ṣe máa ṣe rèé. Tó bá ti dé YouTube tó bá ti wò kó tún gbọ́ rí wípé o subscribe. Ìgbà yẹn ló lè jẹ́ fún ẹ. Tó o bá ti subscribe kò ní jẹ́ fún ẹ. Bó o lò fún èèyàn kò ní bá wọn ṣiṣẹ́. Orógbó báwo ló ṣe lè fi cure ìtọ̀ ṣúgà tí ò ní gbúrú ẹ̀ mọ́. Bàbá tó júwe iṣẹ́ yìí fún mi, bàbá àgbàlagbà ní arúgbó ni. Mo rò pé irọ́ ló pa ni. But mo ti ṣe kíní fún èèyàn 3 tó ń dẹ̀ jẹ́rìí sí. Ìwọ fúnra ẹ ló máa ṣe o. Tó bá jẹ́ ọkùnrin wàá wá orógbó 9. Tó bá jẹ́ obìnrin wàá wá orógbó 7. Tó bá ti wá orógbó 9 yẹn tàbí 7 wàá lọ bu iyọ̀. Tó bá ti wá bu iyọ̀ yìí wàá wá bu iyọ̀ díẹ̀. Wàá bu sínú abọ́ funfun. Wàá kó orógbó 9 yẹn wàá kó sínú ẹ̀. Tó bá dẹ̀ jẹ́ 7 wàá kó sínú ẹ̀ sórí iyọ̀ yẹn. Tó bá ti kó sórí iyọ̀ yẹn wàá jẹ́ kí oòrùn ràn lọ́jọ́ yẹn. Bí oòrùn bá ti ràn wàá ti gbé sí látàárọ̀. Oòrùn máa pa iyọ̀ yẹn àti orógbó yẹn. Oòrùn máa pa mọ́ ilẹ̀ nínú oòrùn yẹn. Tó bá ti di àṣálẹ́ wàá rí wípé o jẹ gbogbo orógbó 9 yẹn tán. Tó bá dẹ̀ jẹ́ pé obìnrin wàá rí pé o jẹ gbogbo orógbó 7 yẹn tán ní alẹ́. Àárọ̀ ló máa ṣe. Tó bá dalẹ́ ló máa jẹ gbogbo àwọn orógbó yẹn. Tó bá ti wá jẹ àwọn orógbó yẹn iyọ̀ yẹn wò máa lá díẹ̀. Wàá wá lọ da iyọ̀ tó kù sí omi wàá fi wẹ̀. Tó bá dọjọ́ kejì wàá tún ṣe bó ṣe máa ṣe fún ọjọ́ 9 nìyẹn. Tó bá jẹ́ pé obìnrin wàá ṣe fún ọjọ́ 7. Tó bá ti ṣe fún ọjọ́ 7 yìí o ò ní gbúrò ìtọ̀ ṣúgà mọ́. Tó bá lè jẹ́ pé ọjọ́ 9 ló ṣe gbà o ò ní gbúrò ìtọ̀ ṣúgà yẹn mọ́. Àṣírí tí mo fún ẹ yìí rí wípé o subscribe. Ẹni tí o bá fẹ́ júwe fún tó bá fẹ́ lò tó bá fẹ́ ṣe lára o gbọ́dọ̀ subscribe sákàǹtì mi sí YouTube mi. Ọba Solomon Àgbáyé 1 ní YouTube channel mi. So tí o bá subscribe kò ní jẹ́ fún ẹ o because o ya láìmọ̀re. Nǹkan ẹyọ kan tẹ́ lè fi sórí fún mi ní pé kẹ́ subscribe sákàǹtì mi. Èmi ó yẹ kí n gbowó lọ́wọ́ yín kí n tún júwe fún yín ni. Bọ̀ mo fún yín lọ́fẹ̀ẹ́ kí ẹ̀yin náà kẹ́ lè lọ jẹ àǹfààní ẹ̀. Ìwọ tó bá lè ti jẹ àǹfààní ẹ̀ tó bá rí pé ó wọ́ọ̀kì fún ẹ ta mi lọ́rẹ. Bó ṣe rí nìyẹn o.